A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe ìbúra fún permanent secretaries tuntun 7 sí iṣẹ́ ìlú public service. Bákan náà ni ó ṣe ìfilọ́lẹ̀ alága àti ọmọ ẹgbẹ́ Lagos Health Service Commission. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá, kọmíṣánná fún ìròyìn àti ọgbọ́n inú Gbénga Ọmọ́tòṣọ́ ní ayẹyẹ yìí wáyé ní Banquet Hall, Lagos South, Ìkẹjà, níbi tí gómìnà ti ké sí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pẹ̀lú ọwọ́ mímọ́ káàkiri mínísírì àti àjọ ìjọba. Lára àwọn tí wọ́n búra fún èyí láti rí onímọ̀ ẹ̀rọ Adéyẹmí Adétúnjí Adésànyà láti Ministry of Urban Development, ìyáàfin Dúródọlá Olúṣọlá Bùkọ́lá láti Local Government Service Commission, ìyáàfin Ọládèjì Olúwatóyìn Olúbùnmi láti Cabinet Office àti Ṣórùngbé Tiwaládé Adéyínká láti Ministry of Innovation, Science and Technology. Àwọn ìyókù ni Olúkáre Bọ́láńlé Mọ̀níkà láti Office of Works àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti máa ṣe àgbékalẹ̀ electronic register orúkọ ọmọ ẹgbẹ́ wọn fún àjọ elétò ìdìbò INEC gẹ́gẹ́ bí ìlànà timetable tí wọ́n yọ̀ǹda síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ọjọ́ 10 oṣù karùn-ún ni àjọ INEC mú fún gbèdéke àti ṣe àgbékalẹ̀ orúkọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú. Ìwádìí sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí mínísítà ìlú Àbújá Nyesom Wike ń ṣe àtìlẹ́yìn fún ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ẹ̀dà orúkọ ọmọ ẹgbẹ́ wọn fún àjọ elétò ìdìbò. Orísun ìròyìn láti ẹgbẹ́ PDP sọ fún akọ̀ròyìn wípé ẹ̀dà orúkọ tí wọ́n ṣe àgbékalẹ̀ ní orúkọ ọmọ ẹgbẹ́ tí ó tó 418,087 jákèjádò orílẹ̀-èdè tí wọ́n ṣe àgbékalẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2026. Ó ní èyí ṣe àpẹẹrẹ iye ènìyàn tí e-registration capture ní ọjọ́ Ìṣẹ́gun tí wọ́n ṣe àgbékalẹ̀ orúkọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìpinnu àjọ alámòjútó oúnjẹ àti egbògi NAFDAC àti gbégidí títà àti ìpèsè ohun mímu ológógóró inú ọ̀rá àti ike pẹlẹbẹ tí ó kéré sí 200 ml kì í ṣe fún ti òfin nìkan ṣùgbọ́n ìgbésẹ̀ tí ó yẹ kí ó ti wáyé láti ọjọ́ pípẹ́ fún ìlera ará ìlú láti fi dáàbò bo àwọn aláìlágbára jùlọ lórílẹ̀-èdè, àwọn ọmọdé àti màjèṣín. Gbèdéke tí ó bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún 2026 ni ó fìdí múlẹ̀ pẹ̀lú ẹ̀rí wípé àwọn ohun mímu ológógóró wọ̀nyí pakún àṣìlò abuse, ìbárakú addiction àti àwọn ìṣòro mìíràn láwùjọ. Ṣùgbọ́n pẹ̀lú bí àjọ yìí ṣe ń fi gbogbo ìgbà sún gbèdéke fífòfin de ohun mímu yìí síwájú ni àwọn olùpèsè àti alágbàtà ń tẹ̀síwájú àti kọ etí ìgbọ̀n pẹ̀lú àwáwí wípé kò ní sí iṣẹ́ àti ipa tí yóò ní lára ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ èrè tí wọ́n fẹ́ jẹ ni wọ́n mú lọ́kùnkúndùn ju ààbò ará ìlú lọ. Kàkà kí wọ́n tẹ̀lé òfin fún àǹfààní ará ìlú, àwọn ilé-iṣẹ́ kan tẹ̀síwájú àti máa lọ́bì lọ́kòkó pẹ̀lú àríyànjiyàn wípé owó ohun mímu inú ọ̀rá kò hàn fún mẹ̀kúnnù láti rà yàtọ̀ sí àwọn ìgò ńlá tí owó rẹ̀ gọbọi, bí wọ́n ti dábàá ìgbésẹ̀ àti máa kọ iye ọjọ́ orí ẹni tí ó lè mú sí ara rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ National Rescue Movement NRM ti fi ìdùnnú wọn hàn lórí ìpinnu ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti wọ́gi lé ẹ̀sùn ìtàpá sí àṣẹ ilé-ẹjọ́ tí wọ́n pè tako alága àjọ elétò ìdìbò INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan. Alága apá kan ẹgbẹ́ Dr. Chinedu Obi níbi ó ti ń sọ̀rọ̀ ní ìlú Àbújá gbóríyìn fún ìpinnu ilé-ẹjọ́ bí ó ti ní ohun tí ó lẹ́tọ̀ọ́ jùlọ láti ṣe ni èyí lórí ẹ̀sùn tó ń lọ lọ́wọ́.
Obi ní adarí apá kan ẹgbẹ́ Edozie Njoku tí ó pe ẹ̀sùn kò fi ìgbà kankan jẹ́ ọmọ ẹgbẹ́ ṣùgbọ́n gbìyànjú àti já ẹgbẹ́ yìí gbà lọ́wọ́ ẹni ní ó ní kí wọ́n lọ sí ẹ̀rọ alátagbà INEC wọn kò ní rí orúkọ Njoku níbẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n á rí orúkọ àwọn ọmọ ẹgbẹ́ tí ìgbìmọ̀ òṣìṣẹ́ 14 ń darí lábẹ́ alága ẹgbẹ́ lórílẹ̀-èdè. Obi rọ àwọn ọmọ ẹgbẹ́ NRM jákèjádò orílẹ̀-èdè kí wọ́n wà ní ìṣọ̀kan fún àǹfààní ẹgbẹ́. Obi fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe wọ́gi lé ẹ̀sùn ìtàpá sí àṣẹ tako alága INEC, ààyè ti ṣí sílẹ̀ báyìí fún ẹgbẹ́ wọn láti kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Níbi ìdájọ́ ọjọ́ 21 oṣù kẹrin ni adájọ́ Joyce Abdulmalik láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti wọ́gi lé ẹ̀sùn tako àmúpìtàn lórí bí INEC ṣe kọ̀ àti tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́. Adájọ́ Abdulmalik wọ́gi lé ẹ̀sùn yìí látàrí bí olùṣẹ̀sùn Edozie Njoku àti ikọ̀ rẹ̀ ṣe kọ̀ àti tẹ̀lé ìlànà òfin lórí ẹ̀sùn tí wọ́n pè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí iye ìdájọ́ ilé-ẹjọ́ tí ó lè dẹ́kun àti má padà sí ètò gbalẹ̀-ń-gbàtà olóṣooṣù tí wọ́n jọ̀wọ́ rẹ̀ láti bí ọdún 10 sẹ́yìn. Ètò tí wọ́n fi sáàrin aago 6 ààbọ̀ òwúrọ̀ sí aago 8 ààbọ̀ òwúrọ̀ ni ó ṣe àpẹẹrẹ ìpadàbọ̀ ètò gbalẹ̀-ń-gbàtà ọjọ́ Àbámẹ́ta tí ó gbẹ̀yìn ní oṣù. Bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń rọ àwọn olùgbé kí wọ́n kópa nínú ìmọ́tótó ilé àti agbègbè wọn. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Kọmíṣánná fún Agbègbè àti Ìsúnmi Tókunbọ̀ Wahab ti dá àhesọ wípé ìgbésẹ̀ yìí kò ní ti òfin nínú nù wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí òfin tí ó ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ yìí múlẹ̀. Níbi ó ti ń dáhùn ìbéèrè lórí bí ètò yìí ṣe iyebíye tó lábẹ́ òfin ni Wahab ti ṣàlàyé wípé àwọn kan kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ṣi ará ìlú lọ́kàn ni. Ó ní ìpínlẹ̀ ti lò kọjá ọdún kan fún ìgbáradì ìpadàbọ̀ ètò gbalẹ̀-ń-gbàtà bí ó ti tẹnumọ́ wípé àti mú ìpínlẹ̀ Èkó wà ní ìmọ́tótó jẹ́ ojúṣe ìjọba àti olùgbé. Kọmíṣánná ní àwọn ẹgbẹ́ onímọ́tò tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ti gbà láti má dá ọkọ̀ síta ní àwọn ibùdókọ̀ ńláńlá lákòókò tí gbalẹ̀-ń-gbàtà bá ń lọ lọ́wọ́, yàtọ̀ sí ọkọ̀ pàjáwìrì tàbí àwọn arìnrìn-àjò ojú òfurufú àti akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìdánwò JAMB. Lára àwọn àjọ ìjọba tí yóò bá wọn gbófinró láti rí LASEPA, CAI, LOMA àti àjọ ìjọba ìbílẹ̀ tó ń ṣàmójútó ètò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù kọ̀wé fi ipò sílẹ̀ kúrò lára àwọn ìgbìmọ̀ Ààrẹ Bọ́lá Tinubu tako ìfẹ́ ààrẹ tí ó rọ̀ ọ́ kí ó má fi iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ fún akọ̀ròyìn wípé Adélábù yarí àti kọ̀wé fi ipò sílẹ̀ láti lè gbájúmọ́ èròǹgbà rẹ̀ àti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Adélábù kéde ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ ní Ọjọ́rú ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026 tí ó fi ránṣẹ́ sí ààrẹ nípasẹ̀ ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ SGF. Alukoro SGF fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí bí ó ti kọ̀ àti sọ̀rọ̀ lé lórí. Ó ní kò tọ́ sí òun láti sọ kọjá ohun tí òun ti sọ. Ìkọ̀wé fipò sílẹ̀ Adélábù wáyé lẹ́yìn tí Tinubu darí gbogbo àwọn tí wọ́n ti pàṣẹ òṣèlú gba ipò political appointees lábẹ́ ìṣèjọba rẹ̀ tí wọ́n ní lọ́kàn àti díje níbi ìdìbò gbogbogbò ọdún 2027 kí wọ́n kọ̀wé fi ipò sílẹ̀ títí ọjọ́ 21 oṣù kẹta ọdún 2026. Ìkéde yìí wáyé ní ọjọ́ 17 oṣù kẹta nínú sákúlà tí wọ́n fi ránṣẹ́ láti ọ́fíìsì SGF gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin àti timetable tí àjọ elétò ìdìbò INEC yọ̀ǹda fún ètò ìdìbò abẹ́lé síwájú ìdìbò ọdún 2027. Mínísítà mẹ́rin níbi tí a ti rí Yusuf Tuggar, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti Nkeruka Onyeji-Ocha, mínísítà fún iṣẹ́
kọ̀wé fipò sílẹ̀ ní ìparí oṣù kẹta ọjọ́ 22 lẹ́yìn tí gbèdéke tẹnubẹ́ko ni Adélábù ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fi ipò sílẹ̀. Olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ní òun ṣe èyí láti lè ní àǹfààní àti lépa èròǹgbà rẹ̀, ṣùgbọ́n ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ní 30 oṣù kẹrin kí ó lè ní àǹfààní àti lè jọ̀wọ́ iṣẹ́ ní ìrọ̀rùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti ní ikọ̀ ológun 82 Division ti tú ibi ìpàgọ́ ká fún ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB àti ESN ní ìpínlẹ̀ Imo. Nínú àtẹ̀jáde tí wọ́n fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní iléeṣẹ́ ológun ti ní pẹ̀lú ìròyìn tó ṣeé fọkàntẹ̀ ni àwọn gbé ìgbésẹ̀ yìí lánàá ọjọ́ 24 oṣù kẹrin ní ojúnà Mbaha ìjọba ìbílẹ̀ Orsu. Èyí jẹ́ ara ìgbésẹ̀ wíwá tí wọ́n gùnlé láti fi tú ibi ìkọ̀kọ̀ IPOB àti ESN tí wọ́n fi ṣe àwárí òkú àwọn tọkọ-tìyàwó òṣìṣẹ́ ológun Master Warrant Officer Linus Musa Audu àti Private Gloria Matthew tí àwọn adàlúrú jí gbé tí wọ́n pa nípa ìyà nínú oṣù karùn-ún ọdún 2022 bí wọ́n ti ń lọ lójúnà àti lọ ṣe ìgbéyàwó tìbílẹ̀ traditional wedding. Lẹ́yìn ìfijúrinjú pẹ̀lú ìbọn tí ó mú àwọn adàlúrú wọ̀nyí ná pápá bora ni ikọ̀ ológun ṣe àwárí orórì tí wọ́n ní ìgbàgbọ́ wípé ó jẹ́ ti tọkọ-tìyàwó ológun tí wọ́n ṣekú pa. Wọ́n fi pẹ̀lẹ́kùtù wú ibojì yìí tí wọ́n fi rí òkú wọn wú síta. Iléeṣẹ́ ológun fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi òkú yìí pamọ́ fún àyẹ̀wò forensic analysis títí kan àyẹ̀wò DNA láti lè fìdí ìdánimọ̀ wọn múlẹ̀ bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́ láti kàn sí mọ̀lẹ́bí wọn fún ìdánimọ̀ tó péye àti láti ṣètò ìsìnkú tó yẹ fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.